gbogbo ẹ̀yin tí ẹ sọ pé ọ̀rọ̀ tí Àjànàkú Akéwì tá a sọ pé ó sọ àtàwọn nǹkan tí àwọn awíkòtòkòtò ń ṣe, tẹ́ ẹ sọ pé ọ̀nà wo ló gbà kan bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tá a fi ń gbé wọn mọ́. Yorùbá bọ̀ wọ́n ní kò sí bá a ṣe fẹ́ perí ajá tá à ní perí ìkòkò tá a fi sè é. Àwọn tí ń bú awíkòtòkòtò tọ́ba ìlú rẹ̀ ń bẹ lẹ́wọ̀n tí ó ṣẹ̀wọ̀n ọdún 4 tí wọ́n tún ti jí adé ìṣẹ̀ǹbáyé àti ìlẹ̀kẹ̀ ìṣẹ̀ǹbáyé ìlú rẹ̀ tí wọ́n fi jọba náà tí wọ́n ti jí gbé tí wọn ò mọ bí ó wà. Awíkòtòkòtò tí ń bú Aláàfin Ọ̀yọ́, Àjànàkú Akéwì tóun náà ń bú Aláàfin Ọ̀yọ́ àtàwọn òpònú ayírádà bíi wọn yòókù náà tí wọ́n jọ ń bú Aláàfin Ọ̀yọ́. Orí ta ni wọ́n fi ń bú Aláàfin Ọ̀yọ́? Ibi torí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ni wọ́n fi ń bú Aláàfin Ọ̀yọ́. Kí ló dé tá à dá wọn lẹ́kun tí wọ́n wá bá débi wípé àwọn èèyàn sọ fún wọn pé ń fún ọ lówó bá ní bú Aláàfin Ọ̀yọ́, wọ́n sì ń tẹ́wọ́ gbà. Ń fún ọ lówó, wọ́n ń tẹ́wọ́ gbà. Débi pé eléyìí wá bu Àjànàkú Akéwì lọ́wọ́. Àyẹn títí ẹran nínú pé àwọn òpònú kan wà tí wọ́n ní kì í sóhun Àjànàkú Akéwì, kì í sóhun rẹ̀, kì í ṣe gbá, kì í ṣe kinní kan. Yorùbá bọ̀ wọ́n ní eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Ta ni ó ṣàìmọ̀ pé eégún àtiró tó wọlé náà ni èèyàn àtiró tí ó jáde. Àjànàkú Akéwì ó ti fún wa lésì, ó ti fún ojúlówó ọmọ Yorùbá lésì. Ẹ wá gbésì tó fún mi tẹ́ fi mọ̀ pé òun gan-an ló wà nínú ògò tí ń jẹ́ jíìnì. Òun ló wà lẹ́yìn orò tí ń ké. Ẹ farabalẹ̀, ẹ gbéwì tọ́ ẹgbọ́n tó sọ sílé ọmọ Yorùbá. Àjànàkú Akéwì. Ọba ń kí ọ. Mo rí dírámà tẹ́yìn ọmọ àlè Ọ̀yọ́ gbé ká mi mọ́lé. Ọ̀rọ̀ ẹ̀yìn Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ ò tó pọ́n. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀ní sọ̀rọ̀ gbàgede lẹ mọ́ bẹ́yìn yín funfun nẹ́nẹ́. Tó bá ṣe pé wọ́n rán yín ní sẹ́sẹ́mi Àjànàkú Akéwì ni ẹ ò ríṣẹ́ jẹ́. Tó bá ṣe pé yín gan lẹ tún gbéṣẹ́ rán ara yín o, ẹ kú ẹsẹ̀ nù tó pọ̀. Àìsàdédé ni mo rẹ́rù kan tó pera ẹ̀ lọ́mọ Olúfẹ̀. Olóhùn Aláàfin pẹ̀lú àwọn ọba aládé kan lókè Ògùn tí wọ́n lọ ń pàtàkì tàn. Ó ní ká sojú lówó ìtàn síta ká fi gbórin ewì jáde lòun fẹ́. Ìgbín òsì rohun 12 mọ́tọ́ iṣẹ́ oríran wa ni ó yẹ amúṣẹ́. Atọ́kùn ojúlówó ọmọ Yorùbá TV. Òtítọ́ Kánírù ó sì ti forí jálé agbọ́n di dandan kágbọ́n ta ọ́ pa. Ìfáyẹmí ló perúkọ ara ẹ̀. Ẹsẹ̀ ti gbọ́ nínú voice note ọ̀hún. Ó tiẹ̀ tún lọ́kan lára àwọn ọmọ olóyè nífẹ̀ẹ́ ń lòun. Lẹ́ni tí ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ó ní pẹ̀lú òyìnbó ń lòun gbé. Akúkú nírú wọn tó pọ̀ lọ́rẹ̀ẹ́ tó sọ pé Nàìjíríà nọ́mbà ni wọ́n fi ń gbẹ́ni láago. A sì jẹ́ òye pé kó lọ fowó ránṣẹ́ ká lè gbalé agodo orin lọ. Ó lẹ́ni tó lówó náírà tó yẹ ó fowó ránṣẹ́ wọ́n ti rìfáàsì owó ọ̀hún kí n máa báṣẹ́ lọ. Àti pé tówó yẹn bá ti wọlé kí n jẹ́ kó òun ó mọ̀. Àjànàkú Akéwì. Ọba ń kí ọ. Bí ṣe bẹ̀rẹ̀ rèé o. Inú mi dùn fáwọn tó lóye tí mo rí kọ́mẹ́ǹtì wọn. Gbogbo ayé ń lórí pé wọ́n lọ dọ́kítọ̀ voice note ọ̀hún. Gbogbo conversation wa ni wọ́n fi pamọ́. Ẹ wá wáyé àwọn alápárùtù. Fọ́tò tó sẹ́ǹdì sí mi lẹ̀ ń wò lójúràn yín. Ó ní kí n rí kó lè mọrú ẹni tó gbéṣẹ́ fún mi. Ìgbà tó di pé ń béèrè fọ́tò Àjànàkú Akéwì. Sóun ló mú mi fi fọ́tò mi tí ń bẹ lórí gbogbo iṣẹ́ tí mo bá jù sáfẹ́fẹ́ ránṣẹ́. Gbogbo èpè tó sẹ́ń pátá gbólóhùn kan làwọn ò fi ra dá padà fún gẹ́gẹ́ bí Mùsùlùmí tó nígbàgbọ́ nù ọ́. A'udhu billahi min dhalik. A'udhu billahi min dhalik. A'udhu billahi min dhalik. Ẹni sọ jù bá. Ṣé ẹ gbọ́gbọ́n tó sọ? A sọ fún yín pé àwọn èèyàn yìí àní wà ń di ọ̀rọ̀ yìí. Ẹ̀ ń bá wa jiyàn. Ẹ̀ ń ṣègbà ní ìsìn wa ń kọ́ báyìí tó bí yín ti já. Ewì tó ṣe ó fi bú bàbá wa Aláàfin Ọ̀yọ́ àtàwọn ọba yòókù náà. Ó tún fi bú Àyànfẹ́ Olúwa àbí kí ló kọ arákùnrin Àkàndá tí ń bẹ ní Ọ̀yọ́ yìí tí wọ́n gbé àwòrán bàbá Aláàfin Ọ̀yọ́ sórí ẹ̀rọ àgbàgbé tó sọ̀rọ̀ sí. Ó ń bẹ lọ́wọ́ wa báyìí. Ó ń bẹ lọ́wọ́ wa. À ń retí kó gbé jáde ni kò sì lè gbé jáde. À ń retí kó gbé jáde. Ó ń bẹ lọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ ń jiyàn pé kí èso igbá àwo ìkòkò bá a sásùn. Ó ń bẹ lọ́wọ́ wa.
bọ́lọ́run ṣe máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ìmọ̀ràn tèmi ó ṣàgbà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí wa ni pé ẹ ṣọ́ra yín. Yorùbá bọ̀ wọ́n ní ẹ jẹ́ á pàjùbà aṣọ lọ́lẹ̀, ẹ jẹ́ á jókòó tó dùnlẹ̀ dọ́mọ. Gbogbo ohun tẹ́ ń ṣe lónìí pátá láti fi máa boko àwọn ọba kan jẹ́ kẹ́yìn ò fi máa náyì, àbí láti fi balẹ̀ Yorùbá jẹ́, bọ́ba jẹ́ àtùpà kò sí ní tọ́kàn yín, kẹ́yìn ṣáà ti máa gbayì, kẹ́ ẹ máa lọ gbá, kẹ́ ẹ máa làwó, wọ́n máa pọ́n yín lé. Àwọn èèyàn rí yín o, ṣùgbọ́n àwọn èèyàn fọ́ lẹ́rán látàrí pé wọ́n mọ̀ pé aburú ń bẹ lọ́wọ́ yín, wọ́n sì bẹ̀rù aburú ọwọ́ yín. Ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tẹ́ ẹ láburú lọ́wọ́ tó. Àwọn tí wọ́n lágbára lánàá dà tí wọ́n fi ṣaburú níbo ni wọ́n wà? Wọ́n ti rèwàlẹ̀ àṣà. Wọ́n lọ nítòótọ́ ni, ṣùgbọ́n iṣẹ́ aburú tí wọ́n ṣe lẹ̀, àmọ́ wọ́n ń kẹ́sàn-án.